Ẹ káàárọ̀ gbogbo akẹ́kọ̀ọ́. Mo kí wa kú iṣẹ́ àná. Orí ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni ṣíṣe àtúpalẹ̀ ìwé lítírésọ̀. Ṣíṣe àtúpalẹ̀ ìwé lítírésọ̀. Eré oníṣe tí a pe àkọlé rẹ̀ ní ṣùbúṣeré. Ṣíṣe àtúpalẹ̀ ìwé lítírésọ̀, eré oníṣe, ṣùbúṣeré. Òǹkọ̀wé yìí ni Ọlásùnkànmí Tẹ̀là. Àwọn ohun tí a fẹ́ wò nísìnyí tó ṣe pàtàkì nínú ẹ̀kọ́ yìí ni ṣíṣe àyẹ̀wò ibùdó ìtàn, àwọn akópa, kókó inú ìtàn àti ẹ̀kọ́ tí ìtàn náà kọ́ wa. Àwọn ohun pàtàkì tí a fẹ́ gbé yẹ̀wò nísinsìnyí nìyẹn torí àkókò wa. Ní agbára Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a tẹ̀síwájú nínú àlàyé àti àtúpalẹ̀ lórí ìwé eré oníṣe ṣùbúṣeré. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú, òǹkọ̀wé yìí ni Ọlásùnkànmí Tẹ̀là. Orí ìwé yẹn, àkọlé ìwé yẹn ni ṣùbúṣeré. Díẹ̀ lára àwọn ibùdó ìtàn tí òǹkọ̀wé mẹ́nubà ó ní Èkó, ó mẹ́nubà Maryland. Agbègbè kan ló ń jẹ́ Maryland ní ìlú Èkó. So lára àwọn ibi tá a lè rí tí òǹkọ̀wé mẹ́nubà nínú ìwé ìtàn nìyẹn. A lè rí Ìkirè, ìlú kan nígbà tí a bá kọjá Ìbàdàn ni à ń pè ní Ìkirè. So ó mẹ́nubà Ìbàdàn àti àwọn ìlú ńláńlá mìíràn eléyìí tí òǹkọ̀wé mẹ́nubà. Kí là ń pè ní ibùdó ìtàn? Àwọn olóyìnbó nínú literature in English language wọ́n ń pè ní setting. Ìyẹn ni pé gbogbo ibi tí àwọn ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ nínú eré yẹn wọ́n là ń pè ní ibùdó ìtàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ńláńlá òun la rí tí òǹkọ̀wé mẹ́nubà nínú ìwé yẹn. Ẹ jẹ́ ká lọ sí kókó kejì tá ń pè ní àwọn akópa. Púpọ̀ àwọn akópa tí wọ́n kópa nínú ìtàn yìí, a lè rí àwọn olùkọ́, a lè rí àwọn olùkọ́. Díẹ̀ lára àwọn olùkọ́ yìí ni Ọ̀gbẹ́ni Adéwuyì, Ọ̀gbẹ́ni Òjó, Ọ̀gbẹ́ni Ayẹni, Ọ̀gbẹ́ni Àjàyí àti Àtìláṣe. Púpọ̀ àwọn olùkọ́ yìí ni wọ́n kópa. Nígbà tí a bá ń tẹ̀síwájú, a ó ṣàlàyé ipa tí ẹnìkọ̀ọ̀kan wọn kó. Kókó ìtàn, yẹn ni pé kí ni ìtàn yẹn gangan, kí ló dá lé lórí? Kí ni pàtàkì ohun tí òǹkọ̀wé yẹn tó fẹ́ fi kọ́ àwùjọ? Kí ni kókó ìtàn? Kí ni ìtàn yẹn dá lé lórí? Oríṣiríṣi àwọn ìwà àrékérekè tó máa ń ṣẹlẹ̀. Yorùbá sọ pé ibi gbogbo ni à ń kó adìyẹ ẹlẹ́. Ìyẹn ni pé eléyìí ò ṣẹ̀ṣẹ̀ ń wáyé, ó ti ń wáyé láti àwọn ìgbà kan sí ayé ìgbà kan. A rí àwọn akópa nínú ìwé yẹn tó jẹ́ pé pẹ̀lú ọgbọ́n àrékérekè ni wọ́n fi kúrò ní ẹ̀yìn ara wọn nígbà tí wọ́n wà nínú ilé ìjọsìn kan. Púpọ̀ àwọn ìtàn yìí la máa mẹ́nubà nígbà tí a bá ń lọ. A wo ohun tí ó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn akópa. Ta ni olú ẹ̀dá ìtàn ìwé yìí? Ta ni olú ẹ̀dá ìtàn ìwé yìí? Olú ẹ̀dá ìtàn inú ìwé yìí, inú eré yìí ni Olúwọlé, Tọ̀nàdé, Olúwọlé, Tọ̀nàdé àti àwọn mìíràn. Ẹ̀kọ́ tí ìtàn náà fẹ́ fi kọ́ wa. Kí ni ẹ̀kọ́ tí ìtàn yẹn ní pàtàkì tó fẹ́ fi kọ́ wa? Ṣùgbọ́n ká tó lọ síbi ẹ̀kọ́ tí ìtàn yẹn tó fẹ́ fi kọ́ wa, mo fẹ́ kí a wo ìwé ìtàn yẹn ní fẹ́rẹ́ jogi. Yẹn ni pé a ò ní ṣaláì mẹ́nubà díẹ̀ lára ohun tí ìtàn yẹn tó ń sọ fún wa. Mo fẹ́ kà sí etí wa. Mo fẹ́ kí àwa akẹ́kọ̀ọ́ ká farabalẹ̀ láti gbọ́ àlàyé tí mo fẹ́ ṣe níbẹ̀. Òǹkọ̀wé jẹ́ kí a mọ̀ pé ìwà ọ̀dàlẹ̀ kò dára àti pé olúkúlùkù ni yóò jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Ilé-iṣẹ́ Extension Publication Limited Ìbàdàn ni ó gbé ìwé yìí jáde ní ọdún 2017. Ọlálékè tí ó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì ni Ọlọ́run fi ìrònú àwọn iṣẹ́ tí yóò jáde ní Ọlọ́run fi ìran àwọn iṣẹ́ tí yóò jáde nínú ìdánwò oníwèé mẹ́wàá WAEC hàn. Ó sì sọ fún àwọn olùkọ́ rẹ̀,
ní ẹyẹ òsọkà ni àwọn olùkọ́ náà ti ṣe àyẹ̀wò àwọn ìbéèrè náà pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ onípele kẹfà. Ìgbà kejì tí Ọlálékè yóò lá àlá ni ó rí ìyàwó bàbá Tọ́lá, Àkàngbé, tí ó ń jẹ́ Jùmọ̀kẹ́ ní ilé oníṣègùn tí ó lọ ṣe oògùn tí ó fi pa Àkàngbé tí ó jẹ́ bàbá Tọ́lá, ọmọ kíláàsì Ọlálékè. Ọlálékè àti Tọ́lá, ọ̀rẹ́ rẹ̀, jùmọ̀ wá bàbá rẹ̀ lọ sí ìlú Gbọ̀ngán láti kìlọ̀ fún pé kí ó yẹra nílé fún ìgbà díẹ̀. Ó sá lọ sí ìlú Ẹdẹ ní ọ̀dọ̀ Oyínkán. Oògùn tí Jùmọ̀kẹ́ gbé wá sílé láti fi pa ọkọ rẹ̀ yí lé lórí nígbà tí kò rí ọkọ tí ó fi pa. Ọlálékè fi iṣẹ́ olùkọ́ ṣíṣe sílẹ̀ lẹ́yìn ọdún kẹta tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí lẹ́yìn tí ó ti jáde ní ilé ìwé gíga fáfitì Ifẹ̀. Ó bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ àwọn oníwàásù ní Baptist Theological Seminary, Ògbómọ̀ṣọ́. Ọlọ́run ti ọwọ́ rẹ̀ gbé ẹgbẹ́ afàdúràjagun kan kalẹ̀ níbi tí Ọlọ́run ti lò fún ìdílé Sista Ọdúnọlá, ìyàwó Ẹkúndayọ̀, tí wọ́n ti ń wojú Ọlọ́run fún ẹ̀bùn ọmọ fún ìgbà pípẹ́. Gẹ́rẹ́ tí ó parí ẹ̀kọ́ lọ́dún mẹ́rin yìí ni ó ríṣẹ́ sí ìjọ Ifẹ̀ Olúwa Bible Church, Mende, Maryland ní Èkó. Ìjọ kan pè sí ìsọjí ọlọ́jọ́ 5 ní ọ̀la. Kí ó tó padà dé ní 3 nínú àwọn ọmọ ìjọ rẹ̀, Tọ̀nàdé, Olúwọlé àti Adébárí, ti lọ dá ìjọ tiwọn sílẹ̀ tí wọ́n pè ní Òkè Jáde. Ìgbà tí nǹkan ò rí bí wọ́n ṣe fẹ́ ni wọ́n bá gba ilé babaláwo lọ láti ṣe oògùn awọ́rò àti ṣubúṣeré. Ẹ̀yìn oṣù 6 tí wọ́n yà lọ ni Adébárí ní tirẹ̀ padà sí ìlú ìjọ Ọlálékè. Olùdásílẹ̀ ìjọ Ilẹ̀ Àánú Olúwa Kìí Ṣú tí ó wà ní Àbòrú, Wòlíì Kòbọ́mọjẹ́, ni ó pè wọ́n sí ìsọjí ìta gbangba àti ìṣọ́ òru ọlọ́jọ́ 7 tí àṣírí wọn fi tú. Ọjọ́ 4 gbáko ni àwọn ènìyàn fi ń ṣubú lulẹ̀ lábẹ́ ìsọjí náà. Wọ́n jáde ní ọjọ́ 5 láì ti ilẹ̀kùn. Èyí fún Ṣẹ́gun àti Sọjí tí ó ń gbá bọ́ọ̀lù ní àǹfààní láti gbá bọ́ọ̀lù sínú yàrá tí wọ́n gbà wọ́n lálejò sí, tí àwọn ọmọ méjì yìí sì gbé ìgè òróró tí wọ́n rí níbi tí wọ́n fi pawọ́. Jíju bọ́ọ̀lù sí àárín èrò lórí pápá ni olúkúlùkù bẹ̀rẹ̀ sí ṣubú lulẹ̀, tí ariwo sì ta, àṣírí tú. Wọ́n kó wọn lọ sí àgọ́ ọlọ́pàá àti Wòlíì Kòbọ́mọjẹ́. Lẹ́yìn tí àlùfáà Ọlálékè gba àwọn méjèèjì lọ́wọ́ àwọn ará ìlú, tí wọ́n pinnu àti dáná sun wọ́n lẹ́yìn tí wọ́n fi lílù tẹ́ wọn lọ́rùn. Mo rò pé ìtàn yìí yé wa dáradára. Ìtàn yẹn dá lórí ọmọ ilé ìwé kan tí à ń pè ní Ọlálékè. Ọlọ́run fún un ní ẹ̀bùn àlá lílá. Ọlálékè yìí, nígbàrà ó kù díẹ̀ kí Ọlálékè ṣetán ní ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì, ni ó lá àlá kan. Kí ni àlá tí ó lá? Ni pé ó rí àwọn iṣẹ́ tí yóò jáde nínú WAEC. So àwọn nǹkan yìí, bó ṣe rí lẹ́yẹ òsọkà ló ti gbé lọ bá àwọn olùkọ́ rẹ̀. Gbàrà táwọn olùkọ́ rí àwọn nǹkan wọ̀nyí, wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí ẹ̀. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, nígbà tí èsì ìdánwò yóò jáde, ohun tí Ọlálékè rí, òun ló jáde. Inú wọn sì dùn, wọ́n yin Ọlọ́run lógo. Lẹ́yìn ọdún díẹ̀, yẹni pé lẹ́yìn ọdún kejì tí Ọlálékè yóò tún lá àlá, ohun tó rí ni pé bàbá Tọ́lá ó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ní ilé ìwé, ṣùgbọ́n a rí pé ìyàwó bàbá Tọ́lá tó ń jẹ́ Jùmọ̀kẹ́, ó ti lọ ṣe oògùn tí ó fi pa bàbá Tọ́lá. Ọlálékè rí ìran yìí lẹ́yẹ òsọkà ló ti sọ fún ọ̀rẹ́ rẹ̀ Tọ́lá, tí wọ́n jùmọ̀ wá bàbá rẹ̀ lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Gbọ̀ngán
ní Ọ̀ṣun. Bí wọ́n ṣe rí bàbá Tọ́lá ni wọ́n ti sọ fún un pẹ̀lú wòlíì wọn, àlùfáà ìjọ, pé kó yẹra nílé pẹ̀lú ohun tí babaláwo ti sọ fún Jùmọ̀kẹ́ pé bí ò bá rí ẹni lo oògùn náà fún yóò ya wèrè. A rí pé ní ẹ̀yìn ọjọ́ kẹta tí kò rí ẹni lo oògùn náà fún, ó ya wèrè, ó sì ń gbó kiri bí àjá. Lẹ́yìn ìgbà tí Ọlálékè tó parí ẹ̀kọ́ rẹ̀, a rí pé ó tẹ̀síwájú láti gba iṣẹ́ Olúwa nígbà tó lọ sí seminary school tó wà ní Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn tó jáde, ó tẹ̀síwájú nínú iṣẹ́ Olúwa nígbà tí Ọlọ́run lò láti bẹ̀rẹ̀ ìjọ tirẹ̀. Ṣùgbọ́n àlùfáà kan tí wọ́n ń pè ní Kòbọ́mọjẹ́, ó pè é sí ìsọjí ìta gbangba ọlọ́jọ́ mẹ́ta kan. Nínú ìsọjí yẹn ló wà tí àwọn Tọ́ládé Tọ̀nàdé tí wọ́n fi ya kúrò ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́, àti Adébárí tí wọ́n fi ya kúrò lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Eléyìí fún Tọ́ládé, Adébárí àti Olúwọlé, ó fún wọn ní àǹfààní láti dá ìjọ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ohun gbogbo tí wọ́n ń fẹ́ tí ò lọ bó ṣe yẹ, a rí pé ọ̀kan nínú wọn ó padà. Kí lorúkọ eléyìí tó padà? Adébárí. Ó padà sí inú ìjọ Ọlálékè. A rí pé nígbà tí ohun tí wọ́n ń fẹ́ tí ò ṣẹlẹ̀, wọ́n wá oògùn awọ́rò, eléyìí tí ó mú kí àṣírí wọn tú. Lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ṣe oògùn yìí, wọ́n lọ sí ìsọjí ọjọ́ mẹ́ta tí wọ́n pè wọ́n sí àti ìṣọ́ òru. Nínú ìṣọ́ òru yẹn, a rí pé oríṣiríṣi iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. A rí àwọn ọmọ àlùfáà eléyìí tó pè wọ́n ní àbòrú. Kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ àlùfáà yìí ló gbá bọ́ọ̀lù wọ inú ilé tí wọ́n gbà wọ́n lálejò sí. Ìgò òróró tí wọ́n ṣe oògùn yẹn sí ó fẹ̀gbẹ́ lélẹ̀. Àwọn ọmọ àlùfáà wọ́n gbé, wọ́n fi ń pa ọwọ́. Ohun tó ṣẹlẹ̀, ìyanu tá a máa rí, mírèkù gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó, ni pé nígbà tí wọ́n dé orí pápá tí wọ́n ju bọ́ọ̀lù sí ara wọn, olúkúlùkù tó wà ńbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣubú lulẹ̀. Èyí ló wá mú káwọn èèyàn ronú pé eléyìí kì í ṣe lásán. Wọ́n fi lúlù àti ìyà wọ́n fi pa wọn lórí pẹ̀lú èròǹgbà pé wọn yóò dáná sun àwọn èké ìránṣẹ́ Ọlọ́run wọ̀nyí. Ṣùgbọ́n wọ́n tún lọ pe Olúwọlé, eléyìí tí wọ́n kúrò lábẹ́ láti wá gbà wọ́n. A rí pé ìwà àrékérekè tàbí ìwà ọ̀dàlẹ̀, a rí pé ó kù díẹ̀ káàtó, kò dára. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni òǹkọ̀wé tó ń fẹ́ fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́ lóde òní. Díẹ̀ lára àwọn ẹ̀kọ́ tí a lè wò, ẹ̀kọ́ inú ìtàn yẹn. Èkíní, ìwà ọ̀dàlẹ̀ kò dára. A rí àwọn Tọ̀nàdé àti Olúwọlé, a rí wọn gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀, torí pé wọn ò finú tán Ọlálékè. Ọlọ́run nìkan ni ó yẹ kí a gbẹ́kẹ̀lé. Àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí, Tọ̀nàdé àti Olúwọlé, wọn ò gbẹ́kẹ̀lé Ọlọ́run. Èyí ló mú wọn láti máa lọ ṣe oògùn awọ́rò àti ṣubú ṣeré. Wọn ò fi ìgbẹ́kẹ̀lé wọn sínú Ọlọ́run. Wọ́n gbàgbọ́ nínú ohun tí wọ́n rí. Kókó mìíràn ni oògùn a máa jáni kulẹ̀. Ìyẹn ni pé bí a ò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run tó jẹ́ oògùn la gbẹ́kẹ̀lé, Yorùbá pàápàá máa ń sọ pé ewé a máa sunko, a máa jáni kulẹ̀. Kí a máa ronú jinlẹ̀ kí a tó ṣe ohunkóhun. Ìyẹn ni pé òǹkọ̀wé ń jẹ́ kí a mọ̀ wípé ká tó gbé ìgbésẹ̀ kan rárá, a gbọ́dọ̀ ronú nípa rẹ̀. Kí ni yóò jẹ́ àbáyọrí ìgbésẹ̀ tá a fẹ́ gbé? Kí ayé fi inú tán ẹnikẹ́ni. Ta ló fi inú tán ènìyàn nínú ìwé yìí? Ọlálékè ti fi inú tán Adébárí, Tọ̀nàdé àti Olúwọlé. A rí pé lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n já Ọlálékè sí tọ̀mọ́. Ohun tí ó ṣe kókó tí a fẹ́ gbé yẹ̀wò kó tó di pé ní agbára Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ á kọ nóòtì lórí rẹ̀. Ohun tá a fẹ́ gbé yẹ̀wò nìyí. Ṣùgbọ́n mo fẹ́ fún wa ní ìbéèrè láti ṣiṣẹ́ lórí rẹ̀. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó wá jùmọ̀ dáhùn àwọn ìbéèrè náà. Èkíní, Jùmọ̀kẹ́ jẹ́ ìyàwó ta ni?
Èkejì, ìlú Dash ni Ọlálékè ti ka ìwé mẹ́wàá. Ìlú wo ni Ọlálékè ti ka ìwé mẹ́wàá? Ẹ̀kẹta, ọ̀rẹ́ Ọlálékè tí ó bá kọ ìran tí ó rí sílẹ̀ ní Dash. Ta ni akẹ́kọ̀ọ́ tí ó jẹ́ ọ̀rẹ́ Ọlálékè tó bá kọ ìran tí ó rí sílẹ̀? Ẹ̀kẹrin, Dash ni Ọlọ́run lò nípa ìran láti gba bàbá Tọ́lá. Ta ni Ọlọ́run fi ràn? Ẹ̀karùn-ún, nítorí Dash ni Jùmọ̀kẹ́ ṣe fẹ́ pa ọkọ rẹ̀. Kí ni Jùmọ̀kẹ́ rí tó fi fẹ́ pa ọkọ rẹ̀? Ẹ̀kẹfà, irú iṣẹ́ wo ni Àkàngbé bàbá Tọ́lá ń ṣe? Ibo ni ó ń gbé? Ìlú Dash ni Àkàngbé sá lọ nígbà tó gbọ́ pé ìyàwó òun Jùmọ̀kẹ́ fẹ́ pa òun. Ìlú wo ló sá lọ? Lọ́dọ̀ àbúrò ẹ̀. Kí lorúkọ àbúrò ẹ̀? Orúkọ ọmọ Jùmọ̀kẹ́ ni Dash. Dash di ajá dìgbòlugi. Ta ni? So ẹ jẹ́ ká wo kókó mẹ́wàá yẹn bọ̀ láti ilé. Ẹ ṣé púpọ̀. Á nípàdé ayọ̀.